ẹ jẹ́ mọ̀ pé gbogbo ilé míì tó dàrú, gbogbo ìyàwó míì tó tú, gbogbo ọ̀dẹ̀ míì tó dàrú, ó lè má jẹ́ bí ọkọ tàbí bí ìyàwó ń gbà míì, ṣùgbọ́n àwọn bísíbọ́dí olófòfò àdúgbò, gbanamídẹlẹ́rù, gbéke yíde, àwọn wọn máa fọ ọ̀pọ̀lọpọ̀ míì. ẹ jẹ́ àjọ lọ kẹ́kọ̀ọ́ látara ọ̀rọ̀ yìí ká lọ lè mu omi ọgbọ́n pọ̀. rúwìyà anna rajulan ra'a gulaman yuba'u wa huwa yunadi alayhi laysa bihi aibun illa annahu nammam faqal hadha aibun khafifun washtarah famakatha indahu ayyama. wọ́n ní rúwìyà anna rajulan, wọ́n gbà á wá pé dájúdájú ọmọ ọkùnrin kan ra'a gulaman yuba'u, ó rí ọ̀dọ́mọkùnrin ẹrú kan tí wọ́n fẹ́ tà á. wa huwa yunadi alayhi, ẹni tó wá fẹ́ tà á ìwọ̀n nagun tó lé lérí pé laysa bihi aibun illa annahu nammam. ẹni tó fẹ́ tà wá sọ wípé laysa bihi aibun, ó ní ọ̀dọ́mọkùnrin ẹrú yìí o kò ní láìfí kankan o, illa annahu nammam, àyàfi wípé dájúdájú olófòfó èèyàn ni. òfófó nìkan làlébù tí ń bẹ lára rẹ̀, kò lálébù kankan, kò ní láìfí kankan ju pé ìmọ̀ sòfófó. òfófó nìkan làlébù tó ní o. faqal, ọkùnrin tó ń wá rí tó fẹ́ rà yìí ó wá ní pé hadha aibun khafifun, ó ní ṣé àlébù kan tó ní náà nù, láìfí kan tó ní náà nù, eléyìí fúyẹ́, láìfí eléyìí mọ́ wọn. washtarahu, ló bá kówó lé, ó rà á. famakatha indahu ayyama, ọmọkùnrin ẹrú yìí ló wà lọ́dọ̀ rẹ̀ láwọn ọjọ́ ń gorí ọjọ́, ìgbà ń gorí ìgbà. ó lo àwọn ọjọ́ díẹ̀ lọ́dọ̀ ọmọkùnrin yìí, bó ti wá lò ó. thumma qala al-gulamu li zawjati sayyidihi, lẹ́yìn ìgbà náà qala al-gulam, ọ̀dọ́mọkùnrin ẹrú yìí ló bá sọ li zawjati sayyidihi, ó sọ fún ìyàwó ọ̀gá rẹ̀ tó rà á sílé, ó sọ fún ìyàwó rẹ̀, kí ló wí fún un? ó ní inna sayyidi yuridu an yatazawwaja alayki aw yatasarra. ó ní ìwọ ìyàwó ọ̀gá mi, mo sì lọ́rọ̀ kan tí mo fẹ́ bọ́ sọ o. ní tí mo fẹ́ sọ fún ọ ni pé dájúdájú ọ̀gá mi ń gbèrò wípé kó fẹ́ yàwó lé ọ lórí o, àbí kó mú kanú àwọn ẹrú kó fi ṣaya o, kó máa yàlè lé ọ lórí o, kó máa gbéṣẹ́ mọ́ ọ lára o, kó fi kanú àwọn ẹrú ṣaya o. waqal, kódà ń tún wá máa sọ wípé annahu la yuhibbuki, ń sọ pé òun nífẹ̀ẹ́ gan, òun ò fọ́ fún ẹ, pé òun tiẹ̀ mọ́ tó ń ṣe fẹ́ gan, òun mójú lọ jàǹjọ́ tó máa fẹ́, òun wọ́n bó ń ṣe fẹ́, òun nífẹ̀ẹ́, òun ò fọ́ fún ẹ. onífà in aradati an ya'tifa alayki wa yatruka ma azama alayhi. ó ní fa in aradati an ya'tifa alayki, ó ní ṣùgbọ́n wọ obìnrin, ìwọ ìyàwó ọ̀gá mi, bọ́ ọ bá wá fẹ́ kọ́kọ́ rẹ kó máa káàánú lé ẹ lérí, kó máa fọ́ fún ọ, kó máa gba tiẹ̀, kó má lè sùn, kó má lè wo tí ò bá ti rí ọ, kó nífẹ̀ẹ́ rẹ tán yányán. wa yatruka ma azama alayhi, kódà tó ti pinnu lé lérí kò ń fẹ́ ṣe. ìyàwó mi tó ti lóun fẹ́ fẹ́ lé ọ lórí, àbáwọn àlè míì tó fẹ́ máa yàn, tó ti rò pé kó máa yàn lé ọ lórí, kódà ìpinnu yóò lè pátì, yóò lè gbé jùlẹ̀, kò ní rójú tiẹ̀ mọ́, ìwọ nìkan ni ó máa fẹ́, ni ó sì máa fọ́ fún. ó ní mo mọ tí mo lè kọ́ ọ̀tọ̀ ṣe. ó ní nǹkan náà ni pé fa idha nama fakhudhil musa wahliqi sha'ran. ó ní fa idha nama, tó bá ti sùn, tó bá ti rí kó sùn, fakhudhil musa, wọ́n lọ lè mú abẹfẹ́lẹ́,
wahliqi sha'ran min tahti lihyatihi wahliqi sha'ran kó wá fá irun kan min tahti lihyatihi kó fá ní abẹ́ irùngbọ̀n rẹ̀ watruki sha'rati ma'ak àwọn irun tó bá wá fáwọn wá gbé jù sílẹ̀ pẹ̀lú rẹ̀ ìtumọ̀ ẹ̀ pé ní kó gbé pamọ́ sọ́dọ̀ kó tọ́jú ẹ̀ pamọ́ wọ́n bá ti ṣe yìí ọkọ rẹ̀ ó máa fọ́ fún ọ yóò gbà tiẹ̀ kò jù bá náà lọ. faqalat fi nafsiha ọmọbìnrin yìí òun náà wá ń sọ nínú ẹ̀mí ara rẹ̀ pé na'am ó ní bẹ́ẹ̀ mo ti gbọ́ òun ṣe. washtaghala qalbul mar'ati wa 'azamat 'ala dhalik idha nama zawjuha washtaghala qalbul mar'ati ọkàn ọmọbìnrin ó wá ká ìrújú pẹ̀lú ọ̀rọ̀ tí ẹrú wọn sọ fún yìí ìsànfinú ronú kí ló ń lè ṣe bó ló ṣe fẹ́ ṣe bó ló ṣe gbégbà tóun ó fi lè rí nǹkan tí òun fẹ́ ṣe ṣe ọkàn rẹ̀ sáà ń ronú ó ká ìrújú wa 'azamat 'ala dhalik òun náà ti wá pinnu lórí yẹn pé tọ́ òun ó ṣe ni ó dààmú rẹ̀ lórí bẹ́ẹ̀ pé n tóun ó ṣe náà nìyẹn idha nama zawjuha nígbà tí ọkọ rẹ̀ bá ti sùn pé tọkọ bá ti sùn nǹkan tí ẹrú àwọn kọ̀ọ̀hún yìí òun rí kó ń ṣe é fún thumma jaa ila zawjiha lẹ́yìn tí ọ̀dọ́mọkùnrin ẹrú yìí tó kù lọ́dọ̀ ìyàwó lẹ́yìn ìgbà ó tún wá lọ sọ́dọ̀ ọkọ náà ó lọ sọ́dọ̀ ọkọ ọmọbìnrin yìí wa qala kó wá sọ fún pé sayyidi inna sayyidati zawjataka qad ittakhadhat laha 'ashiqan wa hamiman ghayrak ó ní sayyidi ìwọ ọ̀gá mi inna sayyidati dájúdájú ọ̀gá mi lóbìnrin zawjatak tí í ṣèyàwó tiẹ̀ qad ittakhadhat laha 'ashiqan wa hamima qad ittakhadhat ó ti mú làá fún 'ashiqan olùjẹ̀rán ẹni tí ń jẹ̀rán wa hamiman àtẹni tí nífẹ̀ẹ́ sí ọ̀rẹ́ tífẹ̀ẹ́ wọn ń gbóná ìtumọ̀ ẹ̀ pé ní ó ti lẹ́lòmíì tí ń jẹ̀rán o ó ti lólólùfẹ́ míì tí ń fẹ́ o ó ti lẹ́nìkan tán jọ ń rìn o ó ti lẹ́nìkan tí ń tẹ̀lé kí títí ń gbé jáde báyìí tífẹ̀ẹ́ wọn sì gbóná tó yàtọ̀ sí wọ̀ kéèrọ̀ tó yàtọ̀ sí wọ̀ ìyàwó rẹ̀ ti ń jáde ní ti rìn kùnrin ẹni tí sì ń rìn bá rìn ìfẹ́ wọn gbóná gan wà máa láti ilé yìí kódà ń ti ń tẹ̀ sọ́dọ̀ rẹ̀ ìfẹ́ rẹ̀ ti tẹ̀ sọ́dọ̀ rẹ̀ ó ti tẹ gbogbo ọ̀rọ̀ rẹ̀ sọ́dọ̀ rẹ̀ ó ti fọ́ fọ́kùnrin ọ̀hún tán. wa turidu an tastakhlisa mink ìyàwó rẹ̀ wá rè ni wọ́n ti ń gbèrò pé bóòlù òun ó ṣe fara òun yọ kúrò lọ́dọ̀ rẹ̀ bóòlù òun ó ṣe gbára òun kúrò lọ́dọ̀ rẹ̀ bóòlù òun ó ṣe la ara òun kúrò lọ́dọ̀ rẹ̀ tí ó fi lè máa ráàyè rìnrìnkúrìn tí ń rìn tí ó fi lè máa ráàyè fún ọkùnrin tí ń ṣe ń fẹ́ tí ń fọ́ fún yìí tí ó fi lè máa free tí ó máa jáde pẹ̀lú ẹ̀ tó ní lè máa sọ lọ́wọ́ sọ lẹ́sẹ̀. nítorí bẹ́ẹ̀ wa qad 'azamat 'ala dhabhika laylan ó ní wa qad 'azamat ọmọbìnrin tí wàá dààmú rẹ̀ ó ti pinnu o 'ala dhabhik lórí pé òun ó dùnbù rẹ̀ yóò pa ọ́ al-layla lóru òru òní ó ti pinnu pé òun ó pa ọ́ lóru òní ó ti pinnu bẹ́ẹ̀. wa in lam tusaddiqni fatanawam laha al-layla ó wá ṣeéṣe kọ́ ọmọ fẹ́ gbà mí gbọ́ ìwọ ọ̀gá ó ṣeéṣe kọ́ ọmọ fẹ́ gbà mí gbọ́ kọ́ wò pé bóyá mo gbérù mọ̀ wá bọ̀ wa in lam tusaddiqni tó bá wá jẹ́ pọ̀ gbà mí gbọ́ lórí ọ̀rọ̀ tí mo sọ yìí fatanawam laha ìwọ pírọ̀rọ̀ fún o ṣe bí ẹni sùn kọ́ pírọ̀rọ̀ fún al-layla lóru òní pírọ̀rọ̀ fún wanzur kayfa taji'u ilayk kọ́ wá wo bí ó ti wá sọ́dọ̀ rẹ̀ òbíyàwó rẹ̀ ó sì wá sọ́dọ̀ rẹ̀ lóru tí mo sọ yìí wá fi yadiha shay'un ó wá rí pé nǹkan kan bẹ ní ọwọ́ rẹ̀ nǹkan yìí tó mú dání turidu an tadhbahaka bihi kò sí nǹkan kan tó gbà lérò pẹ̀lú nǹkan ju pé ó fẹ́ wá fi dùnbù rẹ̀ lọ ní tí ó mú dání ó fẹ́ wá fi pọ́ ni o yóò dùnbù rẹ̀ ni wasaddaqahu sayyiduhu
ọ̀gá rẹ̀ náà wá wò pé àwọn ọkùnrin yóò sọ̀rọ̀ kò bá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí rí látijọ́ tó ti débi àjọsọ tó jọmọ́ báyìí ó ṣeéṣe kó ẹ́ pé tí ń bá mi sọ yìí òdodo ni o ọ̀gá rẹ̀ wá gbà á gbọ́ òdodo ni sọ. falamma kana al-layl nígbà tó wá di òru ọ̀hún ja'atil mar'atu bil Musa ọmọbìnrin ló bá mú abẹ́fẹ́lẹ́ dé ó bá wá ó mú abẹ́fẹ́lẹ́ wá litahliqa ash-sha'rati min tahti lihyatihi kó lè bá wá fá àwọn irun lábẹ́ ẹrùngbọ̀n ọkọ rẹ̀ gẹ́gẹ́ bí ẹrúkùnrin bó ti pa á láṣẹ. irùngbọ̀n ló fẹ́ wá fá pé kóun ó ṣe bí ẹrúkùnrin yẹn ṣe ní kóun ó ṣe kọ́kọ́ ń bá lè máa fọ́ fóun kó lè máa gbá tòun. warrajulu yatanawamu laha ọkùnrin ìsìrè tó jọkọ tiẹ̀ òun ti pirọrọ ó ti ṣe bí ẹni sùn fún ó pirọrọ fún kò sí sùn. faqala fi nafsihi ọkùnrin náà wá ń sọ nínú ẹ̀mí rẹ̀ nígbà tó ti di pé ìyàwó rẹ̀ ti ń bọ̀ pẹ̀lú tó mú dání. ó ní wallahi sadaqal gulamu bima qala ó ní mo wallahi mo fọlọ́nbọ̀ra o sadaqal gulamu bima qala òdodo ní ẹrúkùnrin ọ̀dọ́mọkùnrin ẹrú yìí òdodo ló sọ pẹ̀lú nǹkan tó sọ o. falamma wada'atil mar'atul Musa nígbà tí ọmọbìnrin tó gbé abẹ́fẹ́lẹ́ ilẹ̀ wa ahawat ila halqihi tó wá ṣe wí lọ síbi pé kóun ó fa irùngbọ̀n tó fẹ́ fá ní àgbọ̀n ọkọ rẹ̀ tó tẹ̀ lọ síbi pé òun fẹ́ fa irùngbọ̀n ọ̀hún ọkọ bá dìde wa akhadha Musa minha ló bá gba abẹ́fẹ́lẹ́ tíyàwó rẹ̀ mú dání ló bá gbà á kó lọ́wọ́ rẹ̀ kò wá ṣe méní kò ṣe méjì kò wá di ọ̀rọ̀ kò bí léèrè nkankan ntọ́mọ ẹrúkùnrin ti sọ náà ló dúró lé lórí wa dhabahaha bihi ló bá dúnbú ìyàwó rẹ̀ abẹ́fẹ́lẹ́ tó mú dání ló bá fi pa ó fi dúnbú ẹ̀ bihi pẹ̀lú abẹ́fẹ́lẹ́ tó mú dání fajaa ahluha àwọn aráalé obìnrin bá dé wá fara'awha maqtulatan náà bá bá ọmọ wọn pé ó ti dẹ́n tá a pa ó ti dẹ́n tí ọkọ rẹ̀ pa. àwọn náà ò ṣe méní wọn ò ṣe méjì faqataluhu àwọn náà bá pa ọkùnrin wọ́n bá pa ọkọ àwọn náà pa wọ́n gbẹ̀san. fawaqa'a al-qitalu bayna al-fariqayn bisababi al-'abdi an-nammam fawaqa'a al-qital ló bá di pé ìjà bá ń bẹ́ẹ̀lẹ̀ bayna al-fariqayn láàrin ìpín méjì láàrin ìdílé ọkọ àti ìdílé ìyàwó ogun bá ṣẹlẹ̀ wàhálà bá ṣẹlẹ̀ ìjà bá ṣẹlẹ̀ bisababi al-'abdi an-nammam pẹ̀lú okùnfà ẹ̀rú tó jólófòfó yìí ẹ̀rọ àrípò tọ́lá Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam sọ tó sọ pé la yadkhulul jannata nammam pé olófòfó èèyàn bí síbọ̀dì olófòfó àdúgbò òní kò ní wọ àlìjánná. ọlọ́run bá náà sì sọ́nà al-Qur'an pé ya ayyuhal ladhina amanu ó ní mo pé ẹ̀yin tẹ́ gbàgbọ́ lódodo pé in ja'akum fasiqun binaba'in fatabayyanu ó ní in ja'akum fasiqun bí kò kí èèyàn kan bá wá bá yín binaba'in tó gbèrò kan wá tó gbọ́rọ̀ kan wá bá yín fatabayyanu ìwádìí rẹ̀ jájú ìwádìí ohun gbogbo dájú. an tusibu qawman bijahalatin nítorí pé kẹ́ ẹ má bá a wá lọ di wípé ní ẹ máa kónira báwọn ìjọ kan ẹ máa kó wàhálà báwọn ìjọ kan pẹ̀lú àìmọ̀kan tí ò yé yín tẹ́ ẹ̀ wá díẹ̀ ẹ wá fi máa kónira báwọn ẹlòmíì ẹ fi máa dá wàhálà sáwọn ẹlòmíì lọ́rùn fatusbihu ala ma fa'altum nadimin fatusbihu tẹ́wàá padà wá mọ́júmọ́ tẹ́wàá padà dì ala ma fa'altum lórí nǹkan tẹ́ ẹ wá ṣe òun àdìmí tẹ́wàá padà máa kábàámọ̀ lé lérí
àbámọ̀ yẹn sì ṣáájú ọ̀rọ̀ ẹ̀yìn náà ni máa wá ẹ wá padà máa kábàámọ̀ lé lérí. èyí náà ẹjẹ́ àjọ wo ọ̀rọ̀ yìí, ẹjẹ́ àjọ kẹ́kọ̀ọ́ ìwọ ọkọ àtìyàwó, ẹjẹ́ akẹ́kọ̀ọ́ látara ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí. gbogbo ọ̀rọ̀ ẹjẹ́ àmọ́ wádìí rẹ̀ dájú ká tó máa ṣe nǹkan kan. gbogbo ẹ̀yin tẹ́ ẹ jólófófó, bísíbọ́dì, gbé borùn, gbé fìlà, ẹ ti túlé lé, ẹ ti dalé lérú, ẹ ti da àárín ọkọ àtìyàwó rú látàrí ìró bú, ìròyìn bú, òfófó bú tẹ̀ ń gbé kí ẹ túlé lé, inú yín sì ń dùn. ẹ wá fẹ́ da ayé àwọn ọmọ wọn, ẹ fẹ́ dàrú. ẹ ti mọ̀ pé tẹ́ ẹ bá ti da àárín ọkọ àtìyàwó rú, ẹ ti kó bá àwọn ọmọ, ẹ̀yin náà sì bí àwọn ọmọ tí ẹ̀yin ò sì fẹ́ kí ilé yín ó dàrú, ẹ fẹ́ káyà àwọn ọmọ tí yín ó dàrú, ẹ fẹ́ kí ìrìn àjò àwọn ọmọ tí yín ó dàrú. ẹlòmíín sì ń bẹ pé ní tiẹ̀ kúkú ti dàrú tẹ́lẹ̀, ilé rẹ̀ ò tó, ọ̀dẹ́ rẹ̀ ò tó, ajẹgbẹ́odò ní tí wọ́n ní kúnra, ìwọ́n ń wá ẹlòmíín náà tó ń wó dalé tiẹ̀ náà rú, ń wá ọ̀dẹ̀ míì tó ń náwó bàjẹ́ yóò máa gbófòfó káàkiri. ẹ̀yin ọkọ àtìyàwó, ẹ̀yin náà ṣe làákàyè, ẹ̀yin náà ṣe làákàyè, ẹ má gba alàgàtà láàyè láàrin ìgbéyàwó yín, ẹ má fún wa láàyè. ibi tẹ́ ẹ bá ti ń fún wa láàyè jù yóò padà di pé wọ́n máa dá wàhálà sí yín lágbádá, wọ́n máa dá lé yín rù, wọ́n dọ̀dẹ̀ yín rù. ẹlòmíín bẹ àǹfààní wípé ní ó fẹ́ wọ ìyàwó ìní wá, yóò á wò pé bó ló ń ṣe léṣe àfikún ìdálé rẹ̀ rú náà, tó ń bá ti dálé rẹ̀ rú òun lè gbà ọmọ kọ lọ, ní tó fẹ́ ṣe nù ló fẹ́ da ọ̀dọ̀ rẹ̀ rú. bẹ́ẹ̀ náà lóbìnrin míì sí rèé, ó lè máa wò pé ọkùnrin èmi ló sì yẹ kó fẹ́ wà lọ lè fẹ́ ọ̀rẹ́ mi, fífẹ́ ọ̀rẹ́ mi tí ó wá fẹ́ ọ̀rẹ́ mi sì ní jẹ́ kọ́ ọ̀rẹ́ mi náà oníbùjókòó ayọ̀, ìníjẹ́ orí fọkànbalẹ̀ ńlé ọkọ, iná ni ó fẹ́ dalé yín rú sí, kódò lè jẹ́ ọ̀rẹ́ tó gbẹ́mílé, yóò wá fẹ́ dalé yín, yóò fẹ́ dọ̀dẹ̀ yín rú pé kóun náà bá ti dàrú òun gbẹ̀san tó ń lọ. alàgàtà ìwọ̀n bá ní ẹ fún aláàyè máa ń nù ìgbéyàwó yẹn, mẹ́tì ẹ̀ fún aláàyè ni. gbogbo tí bá ń ṣẹlẹ̀ láàrin yẹn, má gbìyànjú àti yanjú rẹ̀ láàrin ara yín, ẹ má gbìyànjú àti yanjú rẹ̀ láàrin ara yín. ẹ má jẹ́ kí àwọn bísíbọ́dì kí wọ́n wá dalé yín rú. ẹ wo wàhálà tí ọmọkùnrin dálẹ̀, ẹrúkùnrin, ẹ wo wàhálà tó dálẹ̀, kò mọ̀ lórí pójólò fòfó mọ́ nìkan, ó dalé rú, ó dọ̀dẹ̀ rú, ó ṣekú pọ́kọ́, ó ṣekú páyàwó, ó tún wá dá wàhálà alẹ́ láàrin àwọn ìdílé, ó dógun lẹ̀ nínú ìlú, ó dógun lẹ̀, ó dá wàhálà alẹ́. ẹ wo ohun tí òfófó lásán tó dá wàhálà, wọ́n sì ti kìlọ̀ fún náà lákọ̀ọ́kọ́, olófófó ni, ṣùgbọ́n òun wò pé nǹkan tó kéré ni. òfófó ṣe nǹkan tó kéré o, èyí fọwọ́ yẹpẹrẹ mẹ́tẹ́ bá ti rí pé olófófó ni, bí tí wọ́n ń ṣòfófó fún wọn, bí ṣe ń gbé tiẹ̀ wá, bí ṣe ń gbé tàwọn èèyàn wá bọ̀ náà ni ó lọ́ máa gbé tiẹ̀ báwọn èèyàn, bí ṣe ń gbófófó àwọn èèyàn wá bá wọn yóò lọ́ máa gbé tiẹ̀ náà báwọn èèyàn, yóò wá fẹ́ kọrin ìyẹn ara yín síra yín. kódà ó lè rí pé àárín àwọn olólùfẹ́ méjì kan ń gún, bí àwọn eléyìí bí wọ́n ti ń bára wọn ṣe, ìnìdàgbàsókè ń bẹ́nu ayé wọn, ìláyé wọn dùn ní dán sí, ṣùgbọ́n wàá wá nǹkan tí ó ṣàfikọ̀ yẹn ara wọn síra wọn káàrin wọn lè dàrú, torí pé n ti ń dùn láàrin wọn kò tẹ́ lọ́rùn. n táwọn olófófó máa ṣe nù, n tí wọ́n máa fẹ́ nu, wọ́n máa dá wàhálà lẹ̀ ni. gbogbo ọ̀rọ̀ tán bá wá gbé báyìí, ẹ máa wádìí rẹ̀ fínífíní o, ẹ wádìí rẹ̀ fínífíní kẹ́ ẹ tó máa farata, kẹ́ ẹ tó máa jà lé lérí, kẹ́ ẹ tó máa dá wàhálà lé lérí, torí pé ní àìwádìí ọ̀rọ̀ fínífíní ẹ̀wọ̀n tó dálẹ̀, ẹ̀wọ̀n wàhálà tó dálẹ̀. ìyàwó àníyàn kó fẹ́ pọkọ kọ́ lónìí, àníyàn pé kóun ó fi fa ojú rẹ̀ mọ́ra, kó máa nífẹ̀ẹ́ òun gẹ́gẹ́ bí ẹrú yìí ti sọ fún un, ńlá níyàn tó gbé lọ. ṣùgbọ́n kọ́ torí pé òun náà wádìí ọ̀rọ̀, ẹ̀wà níyàn tó náà gbọ́yé ẹ̀wọ̀n tó wá padà ṣẹlẹ̀ láàrin wọn. ìyàwó náà wádìí ọ̀rọ̀, iná ló fi di pé òun náà fẹ́ gbé gbèsè tí ń gbé. ká wádìí ọ̀rọ̀ fínífíní ó mọ̀ sí pàtàkì, ká wádìí ọ̀rọ̀ ká sì fòdodo ọ̀rọ̀ múlẹ̀ kó tó di pé a máa take any action, ká tó máa ṣe nǹkan kan. ó mọ̀ sí pàtàkì nínú ìyàwó wa, kódà nínú ìgbésí ayé wa tá à ń lò. bí yóò bá fẹ́ kí wọ́n dalé òun rú, àbámọ̀ sì rèé, ẹ̀yìn ní máa wà, ìbínú ó ti da nǹkan rú, olófòfó ti ba nǹkan jẹ́, ìyún wa máa padà wá máa kábàámọ̀ lẹ́yìn ẹ̀. ẹ já máa ronú,
ó máa pọ̀pọ̀lọpọ̀ nǹkan míì làwa náà tún ti kọ́ nínú ẹ̀kọ́ ìtòrẹ́kọ̀ọ́ tó wà níbẹ̀ ó pọ̀, èyí ó máa sá ni ibi tí èèyàn bá lè ronú dé náà ni ó kọ́ dé. Gbogbo míì tí ìwọ náà bá ti kọ́ ń bẹ̀, ìwọ náà o lè sọ fún wa nínú abala àríwísí, ìwọ náà lè sọ fún wa nínú abala pé tèmi náà rí sọ̀rọ̀ eré yìí kò já gbọ́. Gbogbo àwọn ẹ̀kọ́ yẹn já kọ́ o ká sì máa mú lò, yóò ṣe wá láǹfààní nínú ayé wa, yóò ṣe wá láǹfààní nínú ìgbésí ayé ìyàwó wa, yóò ṣe wá láǹfààní nínú ìgbéyàwó wa, kò ní jẹ́ ilé owó tú. Ọlọ́run ọba á bẹ̀ ọ́, ilé wa Ọlọ́run dákun má jẹ́ ó tú, ọ̀dẹ̀ wa Ọlọ́run dákun má jẹ́ ó dàrú, ìgbéyàwó wa Ọlọ́run má jẹ́ ó forí sánpọ́n, Ọlọ́run dákun wa tún jẹ́ ó máa dá sí. Wá là wá lọ́wọ́ gbogbo agbọ́tẹ̀kù òfẹ́ yẹ, gbogbo bísíbọ̀dì olófòfò àdúgbò, gbogbo gbẹ́fìlà, gbogbo gbẹ́bọ̀rùn tí wọ́n máa da ayé ẹni rú, tí wọ́n máa da ilé ẹni rú, tí wọ́n máa da ọ̀dẹ̀ ẹni rú. Ọlọ́run là wá lọ́wọ́ wọn o. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.